Olúwabùnmi Àríkẹ́ Àríkẹ́ Adé Àríkẹ́ Yèyé Emmanuel Àríkẹ́ Ọmọkẹ́ owó Àríkẹ́ onímọ̀lọ́jọ́ bí rẹ̀ Àríkẹ́ aṣọdúnmọ́dún Àríkẹ́ aṣoṣùmọṣù Àríkẹ́ àṣeyíṣàmọ́dún Àríkẹ́ àṣeyíṣẹ́púpọ̀ Àríkẹ́ happy birthday to you. Bí mo bá rẹ́ni tí ń ṣayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ máa yá bá a mú jójó nǹkan ayọ̀ nǹkan tó lápẹẹrẹ gangan lèyí já sí. Ọjọ́ tí wọ́n bí wa sáyé kì í ṣe wàsà bí a bá mú jójó kí a pa búrúbú kí a gbé dànsákì f'Elédùmarè ọba àfi ń dúpẹ́ ni. Gbogbo ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kìíní lọ́dọọdún lọ́jọ́ ìbí Olúwabùnmi Ọmọkẹ́ owó ìyá Emmanuel tó pọ̀ tó káàyà. Àríkẹ́ o Àríkẹ́ Adé ìyá Máyọ̀wá òní táwọná láéláé yèyé nífẹ̀mí lílọ bíbọ̀ rẹ̀ òní báráyé nínú òní kọ́ àgbákò ọmọ adarí oorun. Olúwabùnmi ológun ebi máa rè bí mo ṣe mọ̀ ọ́ mo ti di ọmọ oníyàá omi ebi ẹgbà bẹ́ẹ̀. January 25 ni ẹ̀yẹ ènìyàn wa ẹ bá mi wò ó nínú kàlẹ́ndà kẹ́ ẹ bá mi kọ́lẹ̀ kẹ́dì í mú ọjọ́ bíi Olúwabùnmi Àríkẹ́ Adé ọ̀kẹ́ owó mà ní. Ó yá oníǹkan òní súnmọ́ bí mo fẹ́ máa rìn ọ́ níjà kì í oríkì ilé bàbá rẹ̀ ó yá Ibudo Ogbo ní Ìjẹ̀bú ni mò ń rè. ọmọ mo gbóṣù o ọmọ agbádé lọ́ba lórí ọmọ gbèjú olódò òdẹ ó sanwó òdẹ ó ṣúdẹ ọmọ fàìná péjà báwọn jẹ́ gbèjú ọmọ nílé mo ṣe gbóhùn ọba ọmọ bàrẹ̀kẹ̀rẹ̀kẹ̀ níta àjàdà ọmọ ajẹkọ́ba tó jẹ ó jẹ ní ìgbẹ́dì ìsan ọmọ tún wà ṣẹ̀ ọmọ adélé tejiteji ọmọ yí nínú àrùn bàtà bùtù ọmọ agbọ́n má bí wọn ọmọ àmọ́ má béèrè ó fa ìdáwọn lóhùn dáwọn lágara. Àríkẹ́ o ṣèbí wọ́n ṣe lọ́mọ olúwẹ̀rí ní ìtako ìwọ lọ́mọ adágọ́jọ ọmọ níwọ̀n ọkùnrin ọmọ bá fi lẹ́kan lẹ́ka fi ọ̀dẹ̀dẹ̀ kan ọ̀dẹ̀dẹ̀ ọmọ orin ìṣàpòdo ẹlẹ́yẹrẹ́mí kéwẹ́yẹwẹ́yẹ lórí igi ọmọ ìlú arẹ́yẹ káàró oko arókò tán ẹ̀yẹ kúkú ṣe bẹ́ẹ̀ ẹ̀ fò lọ. Olúwabùnmi Ọmọkẹ́ owó ṣebí wọ́n ṣá lọ́mọ mọ́jọ́lákẹ́ àdúrà ọmọ ìsọyìn lójú ẹni tí olówó lọ́wọ́ oyin mama lójú ajíṣe bútú olówó ní yó òrìṣà fìdí àmúsọlẹ̀ inú bí àjèrè ọmọ bà mẹ́ta lóde arẹwà ọ̀kan ń sowó ọ̀kan ń soyìn ọ̀kan tó kù ń soyìn ìlẹ̀kẹ̀ nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Olúwabùnmi Ọmọkẹ́ owó wẹ́ni tẹ́ o lẹ́yìn tó ṣọjọ́ bí èyí kí eku máa ké bí eku kí ọlá ó máa yí nínú ọlá kó o máa rí jẹ kó o máa rí bá ti ṣe kó o bẹ́gbẹ́ pé káyé máa bá ọ gbégbá ọpẹ́ lọ́jọ́ ayé gbogbo. Ọmọkẹ́ owó rèé o January 25 lọ́jọ́ bí rẹ̀ Olúwabùnmi Àríkẹ́ Adé ire lójú owó rí ire lọ̀rọ̀ rẹ̀ á máa já sí i o. bí wọ́n bá wà bí wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwòpín Àjídà gan lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.